bá rẹ̀ pàdé ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ gan nǹkan wo ni wọ́n náà ní tó jẹ́ nǹkan ìtúsílẹ̀ tó jẹ́ pé èyí ó fi yọ rẹ̀ kúrò nínú àwọn nǹkan ìwọ̀n wọ̀nyẹn nǹkan tí ò dáa ni so bó ṣe rí nìyẹn olóòtú. bàbá tó bá rí báyìí ìjẹ́ ó ti lè kàn sí yín kí làǹkan tẹ̀lé sọ wọ́n nípa ṣe báyìí ní báyìí wá rí ni ọ̀rọ̀ báyìí ló lè tọ̀ ṣe ti ẹ̀yìn lọ́wọ́ sórí ẹni tó bá kọ́kọ́ rírú àwọn nǹkan yẹn náà jẹ́ kí n dá ẹ lóhùn kan. ìwọ láàárọ̀ kùtù kí nìyẹn kọ́kọ́ lọ wá ewé làpálàpá. ewé làpálàpá yẹn òun ni kí ẹni yẹn kó mú ewé ewúro mọ́ kó gbó kẹ́nìyàn ó fi yọ̀ sí láàárọ̀ kùtù tí ò ti sọ̀rọ̀ sí ẹnì kankan tó já tó gbó bẹ́yẹn tó bá fi wẹ̀ wọ́n máa dàbí ẹni kí wọ́n yọ fò báyìí ni torí pé àwọn nǹkan tó ń ẹ̀ǹtáìsì àwọn sípírìtì yẹn tí wọ́n fi ń wá sọ́dọ̀ ẹ̀ láti wá ká yẹn ọba òògùn yẹn jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nìyẹn kò ní máa ṣẹlẹ̀ sí mọ́ àfẹ̀yí tó bá jẹ́ wípé ìwọ́n dájú sọ gan-an wípé àdísẹ́ afẹ́sọ ìdẹ̀dọ̀ àrìnlẹ̀ pátápátá ni irú yẹn kéèsì mi nìyẹn a máa ṣiṣẹ́ mi fún kò ní jẹ́rú eléyìí tó láìtì yẹn ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tọ́kẹ̀ máa ń wáyé ìròyìn ẹ̀ wọ́n máa lọ kò sí kankan bẹ́ẹ̀ máa jẹ́ pé wọ́n dẹ́rù bà ẹ́ àwọn àlùjọ̀nnú burúkú àwọn ẹ̀mí burúkú àwọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ tó jẹ́ wípé o ò lè fojú ẹ̀ rí báyìí tí wọ́n dẹ̀ máa rìn tí wọ́n dẹ̀ máa sọsẹ́ ẹlòmíì àlùjọ̀nnú ni wọ́n máa bò báyìí á dàbí kó fàyà sọ ẹ báyìí ó lè yà fún ẹ ẹlòmíì ó lè fàyà sọ yẹn tó á jẹ́ kó náà wákẹ́gbọ́ pa wá dibẹ̀ mú òun kọjá lọ ti atẹ́gùn ẹ̀ lásán ló fẹ́ sí ẹ ṣùgbọ́n irú àwọn ẹ̀mí báwọn wọ̀nyẹn náà irú nǹkan tí wọ́n dá ẹ̀yẹn ní ewé làpálàpá funfun yẹn pẹ̀lú ewé ewúro kéèyàn gbó wá fi ìyọ̀dí ẹ̀ sí kó fi wẹ̀ láàárọ̀ kùtù ó máa dà gan yóò yọ gbogbo àwọn nǹkan jákujàku yẹn máa yọ kó lójú ẹ̀ nìyẹn àwọn nǹkan tí ó jẹ́ àlùjọ̀nnú nínú ewé tó pọ̀ tí wọ́n bá ewé lò ọ̀pọ̀ gan o àwọn ewé kan wà tó jẹ́ wípé tó bá ju ẹran fún láàárọ̀ tó ju ẹran fún nídàájí a máa mì báyìí kínú a máa dùn bẹ́ẹ̀ ni mo sọ so gbogbo àwọn tó jẹ́ pé àwọn àlùjọ̀nnú tó lọ́hùn dá máwọn bí wọ́n ṣe rí nìyẹn àbí òye bó ṣe jẹ́ nù. nọ́mbà yín àti àdírẹ́sì sà. 081 87 22 7116. lẹ́ẹ̀kan sí. 081 87 22 7116. Gbelero alternative therapy a wà ní Ẹ̀kọ́rọ̀ junction lábúlé Ẹ̀gbá ní ìlú Èkó